أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم adúpẹ́ fún Ọlọ́run ìkẹ́ fún Ànábì wa Muhammad àwọn tí wọ́n ṣẹ̀ wá lẹ̀ bẹ́ẹ̀ látòrí bàbá wa Sheikh Abdulbaki Abdullahi Al-Ilory àwọn ìyàwó wọn méjèèjì bàbá wa ṣe wá Adam Ọlọ́run bá wa kẹ́ wọn pọ̀ àtàwọn ọmọ wọn ti lọ àtàwọn mọ̀lẹ́bí Ọlọ́run pa wọn pọ̀ kẹ́ bá ṣe wọn Ọlọ́run bá wa parí Ànábì Muhammad bàbá wa ṣe wá Yakub Ọlọ́run àlékún àlàáfíà àwọn jẹ́ kó gùn jẹ̀mí wọn lọ́lọ́run bá wa ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ la Muhammad Rasulullah. Mo fẹ́ kí fídíò mi yìí gùn torí pé Yorùbá ní ó ń bọ̀ àwọn aládẹ́ẹ̀dì ọ̀rọ̀ yìí nǹkan yìí ó sì ti ń ṣẹlẹ̀ tó bí ìkíní ìkejì kẹta ẹnu àwọn bọ́dà wa lápè tó sọ̀rọ̀ ẹ̀dọ́ máa lè tó sọ̀rọ̀ ẹ̀dọ́ tá fún bàbá rẹ̀ ó ta bá bàbá tèmi ó ti wùwà mẹ́rin ilé ló pé kẹrin tí àdákẹ́ àkọ́kọ́ ó bá ṣe Yakubu pàdé ní MITV ó fẹ́ gbé gbá wọn jáde àwọn ò sí ń bẹ̀ àwọn sọ fún wa ọmọ kan tẹ̀lé lọ́jọ́ náà ó ń sọ fún un wípé ó rí bàbá ni onímọ̀rún káwọn máa lọ ṣé Yakubu sì rí tó ráwọn náà sọ fáwa ẹlẹ́ẹ̀kejì níjọ́ miawi tó fẹ́ wá ó lọ gbé ọba wa sáwá ó wálé náà ó display yẹn ó fẹ́ kọ́ bá yẹn wá bóun bẹ̀bẹ̀ wọ́n kó dẹ̀ lè rí bí miawi wọ̀ ni àmọ́ bó ṣe display lọ́ba padà rí pé kí ló tó yìí àwọn ọmọ tó wà ní ìjọ náà torí sàlẹ̀ ló wà wọ́n sọ bó ṣe display èyí tó wá jẹ́lẹ̀ kẹta nígbà tá gbà wá sọ̀kalẹ̀ sí bàbá wa ṣe Yakubu lára ó wá lọ lé gbogbo wa náà láàrí ó gbé sórí íńtánẹ́ẹ̀tì ó wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ àmọ́ Ọlọ́run yọ ọ́ torí mo wà lẹ́kọ̀ọ́ mo wá wà ń sáìdì mòwe àmọ́ wọ́n ti ṣe fídíò yẹn tán kápẹ́ mo wà ń lé ní wàláì kò ní fara rè lọ torí mi ò ti ṣubú ni a fẹ́ sọ̀rọ̀ wọn ni a máa sọ̀rọ̀ dábì tó wá ṣe tó bẹ̀rẹ̀ tán bá àwọn ẹ̀yà rẹ̀ tó ìyá ni gbogbo wọn jẹ́ fún un tó ń pìtàn wọn bí kan ṣe lẹ́kan kí náà béèrè kí ló ń sọ ẹ ti rí i pé ọ̀tá ọmọ ni fún bàbá rẹ̀ àwọn bẹ́ẹ̀ kọ́ mo fẹ́ lọ ó yẹ káwọn tó kù náà jáde bàtà wọn á béèrè kan lọ́wọ́ ẹ̀ ibẹ̀ ló ti ta bá bàbá tèmi Sheikh Yakubu Abdullahi Al-Ilory wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ pé bó education ẹ̀ ṣé kò lọ school ni bó nílé kéwú bó ló ti kéwú gan àbí kéwú yìí kan fò mọ́ ni ibẹ̀ lẹ́ ti rí i wípé ọ̀tá ni fún Sheikh Adam fún bàbá ẹ̀ gẹ̀gẹ̀ torí pé ó jẹ́ káwọn ayé mọ̀ pé bàbá ara wọn tó kù lọ school wọn rún lọ òun sì já wọ́n sì báyọ̀ òun jà nínú àwọn ìtàn tí ìyá rẹ̀ ń pa fún àti bàbá ìyá rẹ̀ torí kó sọ ó tún sọ pé bàbá Sheikh Adam ṣàṣìyẹ òun ni bàbá ìyá òun ló sọ fún òun àti ìyá òun ẹ̀wọ̀ mu ládùúgbò wọn ṣe ń yọ jígà tán yọ kù mọ̀ àwọn ọ̀tá tó fẹ́ bà ṣe bàbá rẹ̀ jẹ́ wá jáde ẹwọ̀rọ̀ tó sọ kalẹ̀ kò rí dáadáa sọ ń pa bàbẹ́ gbogbo ilé tó ń sọ yìí ṣe dáadáa ni àwọn yẹn kọ́ ló kàn mí ibi tó wá kàn mí ni ibi tó ti sọ pé tó jẹ́lẹ̀ kẹrin pé nígbà tó ń jáde léke òun wá wò pé ẹnìkan dé òun lọ gba fọ́ọ̀mù ó wá ní bàbá wa kan lòun wá lọ sọ fúngbà tó ń gba fọ́ọ̀mù tán pé òun fẹ́ lọ sí evening classes lọ́dọ̀ ẹnìyẹn ó dé láti abroad fún bàbá yẹn yarí kó gbà ń fẹnu ẹ̀tẹ́ ló fi ń sọ ẹ lọ́gbọ́n o
ó gbà torí pé òun fẹ́ jẹ́ kẹ́gbọ́n òun bínú tí ń ṣiṣẹ́ Adam látara àgbà fún tí wọ́n fẹ́ ráyè àwọn ọmọ gan látara tí bàbá wọn sọ fún wọn. Àwọn fẹ́ kí iṣẹ́ Ádámù bínú látara nǹkan tó ti ṣẹlẹ̀ lórí rẹ̀ má tún dá wàhálà míì lẹ̀ wọ́n á sọ pé àwọn ọmọ tí ẹ sì ń lọ skul eléyìí wọ́n nìní jọ́ tó bá tún fẹnu kan bàbá mi ní sọ̀rọ̀ báyìí wallahi alazim wallahi alazim wallahi alazim bó bá ń fẹnu ya tó rí dáadáa tó lè sọ àwọn karamọ́tì tí bàbá rẹ̀ ń ṣe àtẹ̀yí tó ti ṣe àtẹ̀yí tẹ́gbọ́n rẹ̀ ń ṣe kí ni ẹ̀ṣẹ̀ ṣe Yakubu gan kí náà ṣe fún yín gan adúrí wọn ti ṣe yìí má jẹ́ kí n ya àmọ́ wọ́n ní lélẹ́yìí níjọ́ tó bá tún fẹnu kàn wọ́n bó bá jọ́ta fún bàbá rẹ̀ tó jọ́ta fún àwọn ọmọ bàbá rẹ̀ tó bá ń bú wọn tó ń yàkàyàkà wọn má dọ́dọ̀ bàbá mi o tó o bá lè sọ dáadáa tó ṣe àti fara gbolẹ̀ àti gbà fún àti múbọ̀dá rẹ̀ ṣé Adam bíi bàbá tó já sí pé ńgbà táwa yìí ta dàgbà díẹ̀ tí ṣé Adam bá dé tó ń bọ̀ ògùn wo là ń gbé tó bá dé tí tó bá fi lè pé dáàdì tèmi tó bá jáde wọn káwọ́ sẹ́yìn ni tó bá nìkan ṣe náà ń ṣe gbà fún yẹn pọ̀ débi pé gbogbo àná láàyè wá jẹ́ pé ẹnu lẹ́ẹ̀ máa fi ya wọn tó bá lè gbà wọ́n ní bàbá má fẹnu ya wọn o má fẹnu ya wọn o má fẹnu ya wọn o tẹ́ ẹ bá fẹ́ yẹ ká bọ́ta káwa náà máa wá sọ̀rọ̀ ọ̀tá ló pọ̀ yìí àwọn ọ̀tá bàbá rẹ ló ń bá ṣe ìbẹ̀lẹ̀ ti mọ̀ pọ̀ tà ní ṣé Mùdírù nìkan ló fẹ́ bájà gbogbo oró pé ṣé Ádámọ̀ lé ìyá mi wọ́n ṣe báyìí wọ́n kọ̀ ìyá mi báyìí òun ò gbọ́njú gbogbo oró yẹn ló wá ń kun ẹ̀ ó fi fẹ́ bẹ́ẹ̀ ọ̀tá tó fi lóun wò ṣe bàbá rẹ̀ wọ́n bá yọ ṣé Ádámọ̀ kó lára ẹ̀ ó jẹ́ kankan wallahi làásìn ó jẹ́ kankan ní wọ́n ti gbọ́rúkọ ẹ ọmọọṣẹ́ Ádámọ̀ náà kan náà fi ń gbọ́rúkọ ẹ àìmọye àwọn tó rí bí tó ju bí ó ti rí yìí lọ lórí òṣìṣẹ́ Ádámọ̀ pé ṣé Ádámọ̀ kan ló bí wọn ni ó tiẹ̀ wá wò yẹn wàá bẹ́ẹ̀ táwọn máa sọ̀sọ́kúsọ bẹ̀rẹ̀ Ọlọ́run last one nílé. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.